لا إله إلا الله هو معبودي ليس سواه لا إله إلا الله هو معبودي ليس سواه معنى القول الطيب هذا يا أستاذي علمنا. الحمد لله القائل في كتابه ولا يفلح الساحرون والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ń sọ nínú tírà rẹ̀ yìí pé gbogbo àwọn oní magic àwọn ológun àwọn ní jèrè láyé àti lọ́run. Ọlọ́run ọba Allah máa ń lẹ̀ bẹ́ẹ̀ nínú Al-Qur'an Karim nítorí pé tí wọ́n ń wá tí wọ́n fi ń lọ lè pàdé pọ̀ papọ̀ mọ́ Shaitan tí wọ́n fi ń lọ lè bẹ àwọn ìránṣẹ́ èṣù tí wọ́n fi máa lọ lè bẹ̀ wọ́n wò láti máa bẹ̀ wọ́n ṣẹ́ iṣẹ́ àṣàṣì àránsí gbogbo nǹkan tí wọ́n wá nínú dáadáa yẹn Ọlọ́run bá ní àwọn lè rí ń bẹ̀ kò sí dáadáa lọ́wọ́ Shaitan. Shaitan ò lè gbà yán lẹ̀ kò sì lè ran ọmọ Ànábì Ádámù lọ́wọ́ àfi tí ó bá tún kóbá àkóbá ni Shaitan wọ̀ fún lérí ọmọ èèyàn. Bẹ́ẹ̀ bá ti wá ní sọ̀rọ̀ àbẹ́yẹn ní bùkátà kan èèyàn gbọ́dọ̀ ọ̀tá rẹ̀ lọ ọ̀dọ̀ Allah ní kéèyàn ó gbà lọ ọba adẹ́dá ọba tí gbogbo nǹkan ń bẹ lọ́wọ́ ẹ̀. Ọba yìí ló wá sọ nínú Al-Qur'an Karim wípé gbogbo àwọn onímájìkì gbogbo àwọn alásàsí àtẹni tí ń ṣe àtẹni tí ń bẹ̀ wọ́n ṣe Ọlọ́run bá ní gbogbo wọn ò ní rere jẹ. Ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ Ọlọ́run mọ́ fi wá sínú àwọn ológun o Ọlọ́run mọ́ fi wá sínú àwọn onímájìkì mọ́ fi wá sínú àwọn òpìdán àwọn onídán mọ́ fi wá sínú àwọn tí wọ́n máa pàdé papọ̀ pẹ̀lú Ṣaitọ́ọ̀nù torí kí bùkátà wọn kó lè bá búyá bí wọ́n ṣe ń jẹ ni wọ́n máa mu ni wọ́n máa lọ ni wọ́n máa fín nítorí kí bùkátà lè bíyá abẹ́lọ́run mọ́ fi wá sáàrin wọn mọ́ sàfihàn sínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tá a máa pè ọ́ nígbà ṣòro tá a máa pè ọ́ nígbà dẹ̀ra. Ọlọ́run bá aláàtà dúpẹ́ fún yín lọ́ba tó ṣe wá ní olùgbàgbọ́ òdodo abẹ́lọ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa ìmánì wa kọ́ lọ́mọdé kó bàjẹ́ o. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ibi tí a ka tírà dé al-kitab ay Kitabut-Tawheed للشيخ محمد بن عبد الوهاب النجدي رحمه الله تعالى رحمة واسعة. هنا باب ما جاء في الكهان ونحوهم. يبتاك ترى دينو كتاب التوحيد. هنا أكبرتي أفسر لا يفوا. إنتظر ما بالله صو تا النبي صو نقا àwọn tí wọ́n ń wọṣẹ́ àwọn awòràwọ̀ àwọn tí wọ́n ń tẹ yẹ̀pẹ̀ àwọn tí wọ́n ń dáfá àwọn tí wọ́n ń tẹfá àwọn tí wọ́n ń wo omi àwọn tí wọ́n ń wo àtẹ́wọ́ àtẹ́lẹwọ́ labálà àwọn tí wọ́n ń pèpè sínú ọkọ̀ Ṣaitan àwọn ìdààmú ayé tí wọ́n láwọn tí wọ́n ń da ayé láàmú tí èṣù rán sáwọn èèyàn àwọn tí wọ́n ń wòṣẹ́ wọ́n jẹ́ kan bẹ́ẹ̀. ìtẹ̀sìn wa sọ nípa iṣẹ́ wíwò àbí kí ni ipò tí àwọn tí wọ́n wòṣẹ́ wà lọ́dọ̀ Ọlọ́run àti ewu tó wà ń bí kéèyàn máa lọ lè wòṣẹ́. ẹ̀yọ́ mayami alhamdulillahi allamil ghuyub
ọpẹ́ fún Ọlọ́run ọba tó mọ̀ kọ̀kọ̀ kò sí kankan tó pamọ́ tọ́lọ́run ọba aláwọ̀ nímọ̀ nípa ẹ̀ alimul ghaibi wa shahada gbogbo nǹkan tó kílẹ̀ sí wa díẹ̀ lárí ń bẹ Ọlọ́run rí gbogbo ẹ̀ èyí tí ó hàn sẹ́ni kọ̀ọ̀kan nínú wa kò séyìí tí ó hàn sí Ọlọ́run kò séyìí tó pamọ́ fọlọ́run gbogbo èyí tí ó hàn sẹ́ni kọ̀ọ̀kan nínú wa nínú tó pamọ́ nínú ayé wa àbí nínú ayé ẹlòmíì Ọlọ́run ọba aláà nímọ̀ nípa gbogbo ẹ̀ gbogbo ohun tí ń bẹ nínú sánmà tó dá kò sí tọ́lọ́run ọmọ ń bẹ gbogbo ohun tí ń bẹ lérí ilẹ̀ lábẹ́ ilẹ̀ àti àgbáńlá ayé míì nínú àwọn àgbáńlá ayé tọ́lọ́run dá kò sí tó pamọ́ tọ́lọ́run ọba aláà nímọ̀ sí kò sí nǹkan tí ń bẹ nínú ọ̀dá Ọlọ́run tọ́lọ́run ọmọ bí tó wà kọ́lọ́run wọlé àánú ẹ̀ kó wọlé agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́run mọ́sáyì fún wa ní imán báàbù ma jaa fil kuhani wa nahwihim eléyìí ni àwọn ọ̀rọ̀ tó wá nínú Qur'an àti hadisi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa tó wá nípa ipò tí àwọn tí wọ́n ń pàpè mọ́ra ìmọ̀ kọ̀kọ̀ ipò tí wọ́n wà nínú ẹ̀sìn Ọlọ́run àtàwọn tó jọ wọ́n al-kuhan àwọn tí wọ́n máa ń pè àwọn ọmọ kọ̀kọ̀ wọ́n pọ̀ lérí ilẹ̀ Ọlọ́run ń bẹ nínú wọn tó jẹ́ àwọn babaláwo ń bẹ nínú wọn tó jẹ́ àwọn àfáà tí wọ́n fẹ́ra wọn ti sí àfá ẹ̀sìn wọn èyí sì sàfá ẹ̀sìn ẹni bá ti ń wo sẹ́kọ̀ọ́ kí sàfá torí èèyàn ní máa wo sẹ́ kó jẹ́ muslim ìgbà tó wá jẹ́ muslim bó ní ó sì wá jàfá gbogbo ẹni tí bá ti ń wo sẹ́ kèfèrí ni bó wà lẹni tí ó jẹ́ kèfèrí ó sì wá jẹ́ àfá láfi ní gbogbo ẹni tí ń tẹ̀yẹ pẹ̀ wọ́n yẹ sàfá tí wọ́n bá mọ̀ pé máa mú yẹn kó ní islam tí wọ́n bá fi ilẹ̀ wọn kì í ṣe muslim àmọ́ tí wọ́n bá mọ̀ àní ti yọ wọn títí tí wọ́n fi ṣe kíni títí tí wọ́n fi mọ̀ wal-jahil yu'allam wal-jahilu yu'allam aláìmọ̀kan àmọ́ fi mọ̀ àmọ́ fi hàn àmọ́ sàlàyé fún tọ́ba wá dúró lérí ẹ̀ lẹ́yìn gbàtà àyàtà dí sí kílíà sí àwọn kàfàrà rẹ̀ àní kírun lẹ́yìn ẹ̀mọ́ yọmọdé kèfèrí torí kèfèrí ò nírun ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa bàbá ní rawa Muslimun fi sahihi Imam Muslim wọ́n gba àdísì yìí wá nínú sahihi wọn an ba'di azwaji nabiyyi látọ̀dọ̀ apá kan nínú àwọn ìyàwó ànábì gbàtà àwọn afá wá tán lọ wọ́n ní ìyàwó Hafsa ni àní nabiyyi sallallahu alaihi wasallam ìyàwó Hafsa wọ́n ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé qala man ata arrafa gbogbo ẹni tó bá lọ lè bá àwọn arraf àwọn onáńpẹ̀ ní al-arraf huwa alladhi yadda'i ma'rifata al-umuri bimuqaddimatin yustadallu biha 'ala al-masruki wa makani ad-dalla ẹni bá lọ lè bá arraf ẹni wọ́n pè ní arraf òun náà lẹni tí ń pàpè mọ́ra pé òun mọ̀ ń tọ́pamọ́ òun sì ní kankan tó wọ́n fi wá sọ́jọ́ pé tí òun bá ti tẹ̀ nǹkan yẹ àbí tóun bá ti là àbí tóun bá ti ṣe bóun ṣe ṣe àbí tóun bá ti ṣe tóun bá ti oríṣiríṣi ni àwọn míì wá bu omi sínú kọ́ọ̀pù àwọn míì kọ́ọ̀pù téèyàn bá fi mú mi wọ́n gbà ní táwọn fi ń wá ìmọ̀ àkọ́kọ́ nu àwọn míì àwọn tẹ yẹ̀pẹ̀ wọ́n máa la yẹ̀pẹ̀ wọ́n máa tẹ̀ báyìí wọ́n máa bẹ́sù sọ̀rọ̀ ní táwọn fi ń wà nìyẹn mùkọ̀dìmáàtì tí wọ́n nìyẹn àwọn míì nu wọn àwọn nìkan tẹ́wọ́ wọ́n máa wá lálàkó làṣírí ọwọ́ wọ́n máa sọ wọ́nranwọ̀nran wọ́n làwọn sọ tọpamọ́ àwọn míì tí wọ́n tẹ̀sùbá làwọn ń lò tẹ̀sùbá wọ́n máa kà á ibi wọ́n bá kà á dé wọ́n máa sọ tán bá rí ní tó bá rí ní sọ kò sẹ́nìkan tó máa kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́ ìyàwó Hafsa ní ànábì ní gbogbo ẹni tó bá lọ lè bá àwọn tí wọ́n ní nǹkan tí wọ́n fi mọ ibi tí wọ́n gbé tọ́wà wọ́n làwọn mọ ibi tí ìtẹ̀ ń wá ibi tọ́wà àwọn mọ̀ wọ́n mọ̀ wá ṣe nǹkan kan tó má ti wá ṣe nǹkan yẹn tán wọ́n wà ní ọya ẹ lọ ibi báyìí nìkan báyìí wà àbí nǹkan tí wọ́n gbé lágbájá báyìí ló gbé
èmi mẹ́tọ́ jẹ́ pé wọ́n so kọ́kọ́rọ́ mọ́ Quran muqaddimati tí wọ́n nìyẹn wọ́n so kọ́kọ́rọ́ mọ́ Quran wọ́n mọ̀ wá yí ẹni bá ti yí sọ́dọ̀ rẹ̀ òun ló lè ṣe rí pé wọ́n gbọ́dọ̀ àwọn táwí yìí Ọlọ́run ti ṣépè lé wọn rẹ́dí bá ti ń yí báyìí wọ́n pe gbogbo ará àdúgbò jọ àbára lé àbí níbi iṣẹ́ nígbà tí nǹkan bá miss wọ́n máa wá yí ibi tó bá fi lè dúró sí ibi kan náà ni wọ́n sàgbàdà dúró sí tẹ́lẹ̀ náà jẹba tẹ́lẹ̀ fi mọ̀ pé ọ̀daràn làwọn pípọ̀ yẹn ibi ọba ti wá dúró sí báyìí àyàkálukú ọmọ já pé ọlọ́mọdé ó dúró wájú òun o bí ṣe ń yí ni la ilaha illallah tó bá dúró pa báyìí wọ́n bá mú lọ́rùn mọ́lẹ̀ pé ó lé ní ọ ọmọ ìyá mi ẹ̀dá kan náà làwọn àwọn míì bẹ òmà làwọn ń lò muqaddimati tí wọ́n ní ẹ́ òmà wọ́n lọ jẹjẹkújẹ mọ̀mọ́kúmu wọ́n wọ̀wọ̀kúwọ̀ wọ́n wọ ẹgbẹ́kẹ́gbẹ́ àwọn èso ọmọ wa gba information wá fún wọn wọ́n ní bàbá yẹn bẹ́ẹ̀ bá débẹ̀ yọ sọ̀rọ̀ tí ń sẹ́yìn àwọn lẹ́yìn ní araf gbogbo ẹni tí wọ́n ti sọ pé ìtẹ̀ ń wá ibi báyìí lọ́wọ́ ẹni ń pè ní araf àyè báyìí ni ẹ lọ nǹkan tí ẹ ń wá ọ wà ń bẹ̀ nǹkan báyìí lágbájá ló gbé àwọn náà ń pè ní araf anabi wa ni sallallahu alaihi wasallam anabi ni man ata arrafa ẹni bá dìde ilé tó bá lọ lè bá arraf fasa'alahu an shay tó wá bi léèrè nípa nǹkan kan ó béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀ lam tuqbal lahu salatu 40 yawma anabi ni wọn ò ní gba ìrun 40 ọjọ́ lọ́wọ́ rẹ̀ kò sì gbọ́dọ̀ mọ́kì wọn ò ní gba ìrun 40 ọjọ́ lọ́wọ́ ẹ̀ kò sì gbọ́dọ̀ mọ́kì 40 days sọ́lá yóò kí fajiri zori asiri magribi isha níjọ́ alákọ̀ọ́kọ́ wọn ò ní gbà jọ́ kejì wọn ò ní gbà títí tó fi pé 40 days lẹ́yìn 40 days wọ́n sì máa gbàrún ẹ̀ tí ó bá gbàgbọ́ ọkàn béèrè lásán àmọ́ kò gba ẹnìyẹn gbọ́ ọkàn lọ lè ṣe béèrè ìpè òpòrọ́ náà ni wọ́n tẹ́lẹ̀ àmọ́ ẹ̀dínà lè béèrè bóyá o lè jánà bóyá o lè ṣe kíni o lè jánà àbọ̀sọ̀rọ̀ kankan fún kọ̀gbọ́n kan yẹn gbọ́ pé yín tóun bá wá kọ́ yẹn ọ̀tọ̀ ni tóun ń sọ ọ̀tọ̀ ni tóun fi sọ́kàn tóun fi dàníyàn kọ̀gbọ́n gbọ́ ó ní irọ́ nípa ọ̀rọ̀ ìyàwó làníyàn tá a dà ó lè ń sọ̀rọ̀ iṣẹ́ bí o ṣe gbà á gbọ́ òun pé ọkàn béèrè lásán Ànábì ní yóò máa kírun 40 days ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ Sahihu Muslim àdìsí sahih nínú rìwáyà kan àwọn ní fasaddaqa àwọn fáwọn ní ziyada ni nígbà tí wọ́n kọ àdìsí yẹn lẹ̀ èyí tá a kà yóò ó súnmọ́ kó jẹ́ pé ẹni yẹn ó gbé fúnra wọn kò sí fasaddaqa níbi àdìsí eléyẹn èyí tí fasaddaqa wà tó bá gbàgbọ́ òun la fẹ́ kà yìí wa ni Abi Hurayrata radiyallahu ta'ala anhu látọ̀dọ̀ àfáwà Abu Hurairah kọlọ̀mbà yọ ní síwọn àní nabiyyi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ anábíwá Muhammad sallam qala wọn lè anábí sọ pé mani ata káhìnà gbogbo ẹni tó bá lọ lè bá káhìn ẹni tí Ọlọ́hun ma kọ̀kọ̀ òun fẹ́ sọ kọ̀kọ̀ fún wọn nípa nǹkan tí ń bọ̀ tí ó ṣẹlẹ̀ káhìn òun yàtọ̀ sí arraf àwọn afáàsì ni àwọn méjèèjì kankan náà ni wọ́n jọ pàdé níbi ká máa sọ kọ̀kọ̀ àmọ́ káhìn tiẹ̀ òun máa sọ fáwọn èèyàn wallati yukhbiru anil mughayyabati fil mustaqbal nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la ló wọ́n máa sọ ẹ̀dàkùn tá lọ́mọ tí ó ṣẹlẹ̀ lọ́la jẹ́mọ́ àwọn méjèèjì wọ́n jọ ń wo sẹ́nà àrọ́fọ́ pọ̀ mọ́ bí tí nǹkan tó sọnù wà káhínù wọ́n sọ pé òun ta káhánà òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la wọ́n jọ ń pàpè mọ́ra ìkọ̀kọ̀ náà ni Ànábì wa ni mọ̀ ní àtà káhínà ẹni bá lọ lè bá bàbá tó lóun wọ́n mọ tí ó ṣẹlẹ̀ lọ́la òun mọ iṣẹ́ àṣìlá rẹ̀ òun mọ ìgbéyàwó yín bí tí ó fèrè sánkán sí òun mọ aburú tí ó ṣẹlẹ̀ tẹ́ bá ṣiṣẹ́ tẹ́ ń ṣe yẹn
owó tẹ́ fẹ́ ṣe tẹ́ bá dára lé nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá lóun ọmọ tí ó ṣẹlẹ̀ ń fúnṣọ̀ anábìlẹ̀ tó bá lọ lè ba pé kọ́ bá òun wòṣẹ́ fasaddaqahu tó wá gbàgbọ́ pé n tó sọ yẹn òdodo ló sọ ọmọ kọ̀kọ̀ lóòótọ́ ó dàbí ọlọ́run bima yaqulu ọgbà ń tó sọ gbọ́ faqad kafara ibi wàhálà ti dé nìyẹn faqad kafara anabi ni ó ti di kèfèrí bima unzila ala Muhammad pẹ̀lú alukurani ta sọ kalẹ̀ fún anabi Muhammad rawahu Abu Dawud ló gbà hadisi yẹn wá ẹni bá ṣe kèfèrí sí alukurani ṣe mùsùlùmí ọlọ́run bá ní kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́run bá ní kò sẹ́ni kankan nínú sama ọbẹ̀ ilé Jibril ẹ̀ka ní gbogbo àwọn àpapọ̀ màláíkà àti gbogbo àwọn anábì ọlọ́run àtàwọn àlìjẹ̀nú ọlọ́run bá ní kò sẹ́ni kankan tó máa ń tọpamọ́ nínú gbogbo àwọn tó wà ní sama wal ard àti gbogbo àwọn tó wà ní orí ilẹ̀ al-ghayba illa Allah lẹ́yìn Allah nìkan ọlọ́run ti retrieve agbára tá a fi mọ̀ tí ó ti ṣẹlẹ̀ kọjá àti tí ó ṣẹlẹ̀ lọ́wọ́ gbogbo ẹ̀dá ẹ̀ ó ti gbà lọ́wọ́ gbogbo ẹ̀dá ẹ̀ ṣe ọ̀rọ̀ tọ́lọ́run sọ yẹn òdodo náà bí kò ṣe òdodo alimul ghaibi wa shahada ọlọ́run lémi ni mo mọ ìtọ́pamọ́ èmi ọlọ́run ni mo sì mọ ìtọ́ hàn ìgbà tọ́rọ̀ wá rí báyìí jama ẹni bá ti wá lóun mọ kọ̀kọ̀ ó ti ṣe kèfèrí sí àyà yẹn àyà tá a kà yẹn àtàwọn àyà míì náà ti ń sọ pé kò sẹ́ni nǹkan tó mọ kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run ẹni bá lọ lè wọṣẹ́ ni wọ́n pè ní kèfèrí ẹni tí ń wọṣẹ́ ńkọ́ kí ni òun ti dá tipẹ́tipẹ́ òun ti ja kèfèrí látijọ́ tó ti gbé yẹ̀pẹ̀ síwájú níjọ́ tó ti gbé yẹ̀pẹ̀ síwájú pé òun fẹ́ jókòó lérí àga ọlọ́run ni wọ́n ti pòókò ẹ̀rẹ́ ní Islam àfáà tí ma wo sẹ́ àyíkírun lẹ́yìn àfáà tí ma ní ọ̀pẹ̀lẹ̀ aláàjì tí ma ń wòrà wọ̀ àyíkírun lẹ́yìn gbogbo ẹni tó bá ti ní òun fẹ́ sọ́ńtọ́ pamọ́ is not a Muslim kò kí ṣe Muslim dépò tí ó nírun dépò tẹ́wà kírun lẹ́yìn wọ́n ní ṣé wọ́n mú tẹ̀sùbà wọ́n láwọn tí wọ́n àtẹ́lẹwọ́ làwọn máa ń lò wọ́n ní kọ́ọ̀pù làwọn máa fi ń sọ̀rọ̀ láwọn ilẹ̀ Egypt yẹn ẹ̀hẹ́dẹ́gbà tí mo tí tán wọ́n gba kọ́ọ̀bù wọ́n máa sọ̀sọ̀ kú sọ gbogbo irinṣẹ́ tẹ̀yìn bá ń lò tí máa fi ń wusẹ́ lábẹ́ ẹ̀sìn wa onítọ̀hún ó ti di alágbègbà ó ti di àwọn bàbá ọlọ́pẹ̀lẹ̀ ẹ mọ̀ pé kùránì ní fi ń wo tiẹ̀ ọlọ́run sọ kùránì kalẹ̀ nítorí ká máa fi wusẹ́ ọ sọ kalẹ̀ nítorí ká lè bá máa kà á ká sì máa lo ntọ́wà ń bẹ̀ ni. والأبي يعلى وللأربعة والحاكم àwọn afáwà mẹ́rẹ̀ẹ̀rin tó ń gbajúmọ̀ yẹn nínú àfọ́ sunna wọn làwọn náà gba àdísì yìí wá àti hakim wa qala sahihun ala sharutihima àdísì náà ní àlàáfíà lérí májẹ̀mú àwọn alfáwà méjèèjì àni abi Hurayrata mani ata arrafa wọn látọ̀dọ̀ Abu Hurayra wọn ní ẹgbàá wá kan tó wáyé pé ẹni tó wà lọ lé bẹ́ni tí olóhùn mọ ibi tí nǹkan sọnù sí arraf aw kahina ìyẹn kó méjèèjì papọ̀ àbí ọlọ́lẹ̀ bá ẹni tí ọlọ́run mọ tó ṣẹlẹ̀ lọ́la òun ti sọ fún wọn fasaddaqahu bima yaqul ọwọ́ gbàgbọ́ ọgbà kan gbọ́ náà méjèèjì faqad kafara bima unzila ala Muhammad ó ti ṣe kèfèrí pẹ̀lú Al-Qur'ani tí wọ́n sọ̀kalẹ̀ fún annabi tẹ́lẹ̀ máa ṣe kèfèrí pẹ̀lú Al-Qur'ani yóò jẹ́ mùsùlùmí mọ́ torí pé nǹkan mẹ́fà la máa fi jẹ́ mùsùlùmí al-imanu billah wa malaikatihi wa kutubihi wa kitabihi tẹ́yìn bá ti gbọ́ ọlọ́run gbọ́ àbọ̀gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run ọgbà tíra gbọ́ ọlọ́run ní kò tẹ́ni tó máa ń tọ́ pamọ́ òun lòun mà ọlọ́run alimul ghaib ọlọ́run wa indahu mafatihul ghaib la ya'lamuha illa hu ọlọ́run bá ní kọ́kọ́rọ́ ilé kọ̀kọ̀ ọlọ́run bá kò sẹ́nìkan tó mú lọ́wọ́ lẹ́yìn Allah tó wá lóun náà ní lọ́wọ́ ó ti ṣe kèfèrí pẹ̀lú àyà yẹn pé wọ́n gba àyà yẹn gbọ́ ìtumọ̀ àdísìn yẹn nìyẹn táwọn afáàkà bá tẹ́lẹ̀ wọn sọ ń tọpamọ́ fún yín ó ti ṣe kèfèrí pẹ̀lú Al-Qur'an ìtọ́lọ̀ ń sọ yẹn ní kò rí bẹ́ẹ̀
Ọlọ́run kò sẹ́ni tó mọ̀ kọ̀kọ̀ nínú àwọn tó wà ní sánmọ̀ àtàwọn tó wà lórí ilẹ̀ ọláfọwọ́ nìkan ní ti ń sọ nìyẹn. Àdánwò tí wọ́n bẹ ní kọ̀ọ̀kan wa tó ní aláàjì ẹlẹ́hà àfa ẹ̀lẹ́wádìí sí ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o ọlọ́gbàrá Ọlọ́run ọba wa. أيها ميامي ولأبي يعلى بسند جيد عن ابن أبي مسعود مثله مرفوعة ولأبي يعلى بسند جيد عن ابن مسعود مثله موقوفا وني أفا أبو يعلى أنا ني أقبع وكان تنقبع لطد أبلا بن مسعود تجد في أدو أفا أبلا مسعود ني أقبع وانا تي لدي قالوا أبا لا كما سيقبع nínú àwọn ìgbà wa mi wà ní Imran ibn Husayn marfu'a afa Imran ibn Husayn wọ́n làwọn gbọ́ tí Ànábì náà sọ báyìí pé laysa minna man tatayyara Ànábì ní kò sí láàrin wa wa'idun shadid yufidu al-hadar al-intibah ọ̀rọ̀ yẹn lágbára Ànábì ní laysa minna Ànábì ní kò sí láàrin wa kò sínú àwa tá jẹ́ muslim laysa minna wọ́n kàn darapọ̀ mọ́ wa ni kò sí láàrin wa sì lè rí láàrin wa àwọn tá bá jẹ́ mùsùlùmí òdodo man tatayyara gbogbo ẹni tí bá máa ń fi ìdarí ẹyẹ ń bá fi ń darí ìsẹ̀mí ẹ̀ ẹyẹ ti lọ tún ibi tó ń lọ ò ní dá ẹyẹ ti lọ sí ibi tó ń lọ ẹyẹ ti lọ tún ibi tó ń lọ yóò dá ẹyẹ ti gba òsì lọ látara tọ́yìrì tàtọ́ yíyarọ̀ àwọn Lárúbáwá máa ń ṣe ẹyẹ wá gba kóòsì lọ ibi tóun lọ ní dáa wọ́n ti rí ọkọ àtìyàwó ìwọ ọkọ àtìyàwó ẹ fẹ́ fẹ́ra yín àbí wọ́n ti rí ọkùnrin kan tó bèrè nǹkan wọ́n làwọn fẹ́ fẹ́ra wọn ẹ jókòó wọ́n wá rú ẹyẹ ń dì tẹ́yẹ bá ti gbọ̀ tún wọ́n ní ọyẹ máa lè fẹ́ra yín ìgbéyàwó yín ti dáa tọ́ bá ti gbòsì lọ ọyẹ túká báwọn ṣe ń sayé nù ọmọ rẹ fẹ́ kọ́ṣẹ́ oyé ẹyẹ làwọn mú jáde wọ́n lọ bí ti ẹyẹ wà nínú bí wọ́n kó sí wọ́n lè kàn jáde ńbẹ tó bá ti gbòsì lọ báyìí iṣẹ́ tó ń fẹ́ kọyàn ọ̀dà lọ lè wá sẹ́mi ọbọ̀ níbi tẹ́ ẹyẹ gbà lọ lójú ẹ̀fọ́ ẹ dákun lílọ ọ̀tún àti lílọ òsì ẹyẹ só ní í ṣe pẹ̀lú kádàrá tọ́lọ̀ ń kọ́ fẹ́ dà rẹ̀ ẹyẹ wà níwájú òkè ilé wájú ilé àbọ̀ wà lórí ilé àdáwò kan ṣẹlẹ̀ sẹ́ni tó wà ń bẹ̀ wọ́n sì gbàgbọ́ wọ́n dẹ̀ ń sunkún lóòótọ́ pé wàhálà ti dé wọ́n ní baálé ilé òkú láìpẹ́ gbogbo ẹni máa ń fẹ́ yẹ darí ayé Ànábì ní kò sí láàrin wa kì í ṣẹyẹ nìkan o gbogbo tó bá ní ìtumọ̀ rẹ̀ bí òwò aláǹtakùn á padà dé báàbù yẹn insha Allah táwa sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lérí ẹ̀ òwò aláǹtakùn ọ̀tá di inú rẹ̀ ń bàjẹ́ ó láṣẹ tìlélẹ̀ àṣetìlélẹ̀ ẹ dákun ta ló sọ fún ọ pé ọ̀dọ̀ aláǹtakùn làṣẹ ti wá gbogbo àwọn ìròrí àti ìgbàgbọ́ superstitions àwọn kèfèrí ni àdánbẹ̀lẹ̀ ní tọ́ba ilé gbàgbọ́ àwọn tó tún yẹra là àbí wọ́n bá fẹ́ yẹ darí ayé àwọn èèyàn ni wọ́n bá fi ẹyẹ darí ayé tiẹ̀ ipe bí ṣe ń bọ̀ wá láti wá bá yín dá sí ọ̀rọ̀ yín tẹ́ fẹ́ sọ aláǹtakùn lọ kọ́ dí mi lójú ọ̀nà mo wá rí i pé ìgbéyàwó tẹ́ fẹ́ ṣe yẹn ò ní ṣe kínní kò ní dáa sẹ́wọ̀n kó àwọn yẹn àwọn ò fẹ́ yẹ darí ayé ẹnìkan ló fi yẹ darí ayé wọn àwọn tó yọrọ là torí ngbà míì jẹ́jẹ́lẹ̀ yóò jòkó oyè àwọn kan ní wọn wá kó báyìí bọ́yọ̀ ń fún rẹ̀ ló fi yẹ darí ayé ẹ̀ àbí wọ́n fẹ́ yẹ darí ayé rẹ̀ ó sì gbà Ànábì ní kò sí láàrin wa òun náà sì gbà bẹ́ẹ̀ ìpè wọn ní màmá nígbà táwọn ń bọ̀ alátakùn káwọn lójú o bọ́dà ẹ̀ máa lọ wọn ní ìgbéyàwó onídà o ọgbà tí wọ́n ṣe ọgbà gbọ́ Ànábì ní kò sí láàrin wa Ànábì ní aw takahana abẹ́ni tí máa ń lọ lè sọ ohun tí ó pamọ́ ńlọlẹ̀ wá ń tọ́ pamọ́ ńlọlẹ̀ wá díẹ̀ fún rẹ̀ aw tukuhuna aw tukuhina la àbí wọ́n bá a ṣe kíni wọ́n bá a ṣe wádìí takahana ni pé ọlọ́lẹ̀ wádìí fún rẹ̀ wọ́n wá wádìí fún
ẹ̀mọ́ ẹlòmíì tó dé pé wọ́n ní bọ̀dá àti lọ́ọ́ lè wádìí tí ń ṣẹlẹ̀ ẹ̀yẹ jòkó tí ẹ sáwọn òran àníjẹ́ káyé yẹn ó bàjẹ́ ànábìlẹ̀ ni tí ń wọṣẹ́ fún rẹ̀ àbẹ́ni tí ń bá yẹn wò ó pé mo ti bá yín wò mo ti bá yín jáde nígbà tẹ́lẹ̀ yẹn jáde ìrìnà súnà ìyẹn àwọn ti bá yín jáde tòun náà bá fọ́ọ̀lù pé ní tí wọ́n láwọn rí yẹn ọ̀dà o nǹkan báyìí wọ́n láṣẹ o àbí tí wọ́n sọ yẹn mí náà gbàgbọ́ o ànábìlẹ̀ tó bá wọṣẹ́ fún rẹ̀ àbí wọ́n bá wọṣẹ́ ó sì gbàgbọ́ ànábìlẹ̀ kò sí láàrin wa nǹkan dáṣọ ẹ̀sìn bọ̀rọ̀ àfọ̀n jálàbí mélòó láwọn akérùn lẹ́yìn rẹ̀ nílẹ̀ Yorùbá táwọn wà yìí tó jẹ́ pé àkọ́kọ́ sí irinṣẹ́ tí wọ́n ti jálàbí òun náà ní yẹ̀pẹ̀ títẹ̀ ànábì ní àwòsáhárọ̀ àwòsóhìràdà ànábì ní laysa minna kò sí láàrin wa ẹni tí ń ṣaagùn àtẹni tí wọ́n ń ṣaagùn fún ọ ṣaagùn fún rẹ̀ àbí báyà ń ṣaagùn ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ni pé òun ọ̀lọ́lé ológun wọ́n ń bá a ṣe é ni yé pé sísá wa ẹ bímọ nígbà tẹ lẹ́yìn òní jáde àti báyìí lọ́bì kan wọ́n ti fún wa ní àdó kan wọ́n ní ká fi kọ́gi tẹ́ bá ti lóyún báyìí oyè làálọ̀ lè fi kọ́gi yẹn tí ó bá ti jábọ́ lérí igi oyún ò ní jábọ́ wọ́n bá yẹn lọlé alájò nílẹ̀ Yorùbá especially tó bá ti dọ̀rọ̀ àbímọ àbọ̀rọ̀ ọ̀dọ̀rọ̀ òsì nǹkan ọ̀dọ́gba àbí ọ̀rọ̀ ààrẹ wọ́n mọ̀ jáde nítorí yẹn torí gbogbo àwọn tí wọ́n jáde nítorí yẹn àwọn òjòkó tàwhídì bá ti jòkólẹ̀ àwọn ọmọ ní kò sí nǹkan ilẹ̀ fi ń para yín ẹ̀dàkùn ta nípa àyànjẹ́ mọ̀ tásìkò bá ti tó aláàlá ni àwọn alágbádùn ẹ̀yọ gbádùn àwọn ọmọ tọrọ kọ́lọ̀ ń jẹ́ gbádùn ẹni bá ti kú lẹ́yìn Ọlọ́run gbádùn ẹni bá ti gba nǹkan mìíràn gbọ́ lẹ́yìn Allah kò gbádùn mọ́ àwọn ọmọ tọrọ àláfíà fún ni àwọn ọmọ agbẹ́yìn lè gbádùn ẹ̀yin tẹ́ fara ti Allah anabi gbogbo ẹni tí máa ti ń lọ ilé ológun tí ń lè sóògùn anabi ní kì í sara wa o alájà yẹn kan lọ́mọ́ka ní kì í sara wa alájì yẹn lọ́mọ́ka kì í sara wa àdìsí ní ká yìí anabi lọ sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ẹni tí ń sóògùn àti ẹni tí wọ́n ń sóògùn fún tí wọ́n bá sóògùn ipe ìpèsè yẹn àti bá yín gbé lọ ṣe ríta mẹ́ta òun náà sì gbà pé ẹ ti gbé síbẹ̀ èmi ò láyà àti gbé o àwọn ẹ ti gbé nì tọ̀ à ń bẹ àwọn ayé kí wọ́n gbà á ẹni tọ́lẹ̀ lóògùn tọ́lẹ̀ lè gba ìpèsè tó gbé sí ríta mẹ́ta àti ẹni tí bàbá aláwo bá gbé síbẹ̀ bákan náà làwọn méjèèjì ọ gbọ́dọ̀ ṣẹbọ ó sì gbọ́dọ̀ yọnu sí kí wọ́n ṣẹbọ fún ọ ó sì gbọ́dọ̀ gbà á gbọ́ tán bá láwọn ṣe nígbà míì ìpààrọ̀ ní ká wọn wọ́n ti lọ wọ́n ti darí wọ́n wà ní àmọ́ wọ́n ní kọ́ ọmọ jẹ̀pọ̀ fúnjọ́ méje o wọ́n ní àmọ́ wọ́n ní àmọ́ kọ́ ọmọ la epo fúnjọ́ mẹ́jọ yẹ wà ní epo lè òun ní ẹ̀rọ epo òun ní èèwọ̀ iṣẹ́ ta lè ṣe kíni ta lè ṣe ní sọ àwọn pé iṣẹ́ òun lè ṣe tí wọ́n ní a'udhu billahi minash shaitanir rajim ẹ má torí wọn lọ lé àwọn ẹlẹ́bọ èmi ò ní gbàgbọ́ mbẹ́ ọbọ̀ lọ́wọ́ yà àmọ́ tó bá ní tọ̀ nígbà ní tẹ́sí náà lẹ́sẹ̀ yẹn ọ̀yẹ́ tọ́ ọlọ́run kájò ọ̀rọ̀ yẹn ti dàrú nígbà míì nílẹ̀ lóògùn tí wọ́n sì máa tí ó sì dọ́mọ náà látara ìgbàgbọ́ tó so mọ́ in tí wọ́n láwọn bá ṣe nílé ológun kí ni yẹn lọ́dí ẹ̀jẹ̀ mọ́ tẹ́ bá wo ilẹ̀ Yorùbá tá à ń gbé yẹn rí i pé oríṣiríṣi là máa ń rí ẹlòmíì gbàgbọ́ ẹlòmíì àgbọ̀ wọn gbàgbọ́ ẹlòmíì wọn tẹ ẹ ma létí títí ni wọn fi báyìí mọ́ ní ẹ̀jẹ̀ tí wọn náà fi gbàgbọ́ pẹ̀lú wọn. Ànábì ni wa man ata kahina bẹ́ẹ̀ bá lọ lè bá gbogbo àwọn tí wọ́n láwọn ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la fasaddaqahu bima yaqul tí wọ́n sì gbàgbọ́ pẹ̀lú tó sọ faqad kafara bima unzila ala Muhammad àdìsí mi tó nìyẹn. Ànábì ni ó ti ṣe kèfèrí sí ìta sọ kalẹ̀ nínú tírà Ọlọ́run ọba wa. رواه البزار بإسناد جيد ورواه الطبراني في الأوسط بإسناد حسن من حديث ابن عباس رضي الله تعالى عنهما دون قوله ومن أتى كاهنا wọ́n ní àfáà Tabrani wọ́n ní wọ́n gba àdísì yẹn náà wá àmọ́ àwọn òfin wọ́n mọ̀ ní àtàkà ìná ẹni bá lè bá wọn tí wọ́n mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la délẹ̀ àwọn òfin yẹn kún
bọ̀tà àwọn náà gbà wá lérí pé ànábì ní ẹni tó bá lọ lè ṣe superstition àbí ó wòsẹ́ àbí wọ́n wòsẹ́ fún àbí ó ṣògùn àbí wọ́n ṣògùn torí ẹ̀ tó sì yọnu sí àwọn náà gbà wá pé ànábì ní kèfèrí ni abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá sàlékún ìmọ̀ wa tọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa qala al-Baghawi al-arrafu alladhi yadda'i ma'rifat al-umur afáwọ̀ al-Baghawi àwọn ní ìtumọ̀ tí wọ́n pè ẹni náà ń pè ní arraf tí wọ́n ní ká máa lọ lè bá wọn òun náà lẹ́nu tó jẹ́ pé yọ́ máa papẹ̀ mọ́ ara pé òun mọ gbogbo nǹkan muqaddimatin yóò sì ní àwọn kan tí wọ́n máa lò nínú iṣẹ́ yustadallu biha ala al-masruq tí wọ́n máa ṣàlàyé pé nǹkan tí wọ́n gbé yẹn òun sọ bí tọ́wà wa makani dalla àyè tó sọnù sí òun sọ bí tọ́wà wa nahwi dhalik àbúrò àwọn nǹkan míì tó tún jọ bẹ́ẹ̀ ló jẹ́ pé tí wọ́n ti gbé nǹkan kan nínú ilé tí wọ́n ní ẹ fẹ́ lọ lè wò ta ló gbé má bá wọn lọ níbi iṣẹ́ wọ́n ní kó wá mu omi ayélujára má bá wọn mú ẹni tí ó bá ti mú mi yìí òun tó òun ajẹ́pọ̀ òun ló gbé sọ pé ìwọ kò gbé àmọ́ ní mu torí pé mùsùlùmí ni wọ́n ò nígbàgbọ́ ní lórí nǹkan tí wọ́n fẹ́ fi mú olè yẹn ẹbọ ni wọ́n fẹ́ kẹsì sábà tí mú mi yẹn ó ti dẹlẹ́bọ wọn náà ti gbàgbọ́ nínú nǹkan yẹn ọ̀yà kú níbi sẹ́yìn ọ̀yà sẹ́kìnì jama ọ̀yà kú níbi sẹ́yìn aláìmọ̀kan máa sọ pé ṣé àfáà tó ní okùn mi ṣe yóò fọ́ níṣẹ́ mi ìwọ náà wá sọ fún tọ̀hún pé tọ́ba wá kúnjọ́ kejì ńkọ́ sóò ní gbàsárì lọ ṣé àwọn tọ̀hún náà fún ọ lẹ́mìí mi tọ́mọ fi mí torí tẹ́ bá ra àwọn mùsùlùmí tọ́rọ òye wọn máa dọ̀rọ̀ rú ni ló ṣe jẹ́ pé ibi tó bá rìn sí àwọn ọ̀rẹ́ tó yàn níbi iṣẹ́ ládùúgbò wọ́n kí á fún pẹ̀lú tàwídì ẹ̀ wọ́n bá ti gbàgbọ́ pé ẹja lọ wọ́n ní wọ́n sọ ẹni tó gbé láàrin wa òun náà ti nígbàgbọ́ lérí nǹkan yẹn wakil wọ́n ní alikahinu huwa alladhi yukhbiru an al-mughayyabati fi al-mustaqbal ẹni à ń pè ní kahin lọ́dọ̀ wa nílẹ̀ yorùbá alágbègbè àlàwà máa ń pè ní yorùbá wọ́n lẹ́nu gbogbo wọ́n ní kì í ṣe àwọn onífàyẹn nìkan tí wọ́n máa ń dà nǹkan lẹ̀ yẹn àwọn bàbá wòràwọ̀ kèfèrí yẹn wọ́n ní kì í ṣe àwọn nìkan wọ́n ní gbogbo ẹni tó bá ti ní ntí ó ṣẹlẹ̀ lọ́la àwọn sọ wọ́n lọ́wọ́ náà kahin ìbá àwẹ̀ láwàn ìbá kéwú maka kó kéwú káírò ìbá àmọ̀sọ lárúbáwá ìbá àjọ òyìnbó mọ́ gbogbo ìlú kahin ni gbogbo lè mọ́mọ́ tó bá ti ní irinṣẹ́ tí wọ́n fi ń wọṣẹ́ tí wọ́n fi ń sọ kọ̀kọ̀ kahin òun náà ni alágbègbà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń ṣe kò ní jẹ́ muslim àbẹ̀yẹ́ tó bá ti lóhun mọ́ tọ́lọ́wọ́n bá aláàmọ́ kí láàmọ́ pè lábẹ́ ẹ̀sìn wa alimul ghaibi wa shahada ta'ala Allahu amma yushrikun ọlọ́run lémi nìkan mọ́ kọ̀kọ̀ mo sì máa ń tọ́pamọ́ mo sì máa ń tí ọ̀hàn mo wá tóbi ju kẹ́nìkan tún wá wà lẹ́gbẹ̀ẹ́ mi kó lóun náà máa ń tí mo máa lọ àbẹ̀ kẹ́nìkan ilóhun jẹ́ alimul ghaibi wa shahada kẹ́nìkan sọ pé òun jẹ́ alimul ghaibi àwọn náà sì ní kẹ́ ẹ máa bọ̀ pé àwọn wo sẹ́yìn kí ni wọ́n sọ fún yín wọ́n ní ulamaul ghaib alimul ghaib onímọ̀ kọ̀kọ̀ làwọn lójú wọn ní kẹ́ ẹ máa wá ẹlòmíràn gbìn ní signboard tí wọ́n kọ síbẹ̀ alájà àwòràwọ̀ ipe bí nǹkan bá dàrú mọ́ yín lọ́wọ́ lérí social media lérí television lérí Facebook oríṣiríṣi ọlọ́run ní jẹ́ ká sìnrìn ọlọ́run ní jẹ́ ká sìnrìn o ọlọ́run ní bá ìsìlámù wọ̀ jẹ́ o wakila alladhi yukhbir amma fi domiri wọ́n ní káhìn nígbà míì ẹni tí ń sọ ní tó wà nínú ọkàn rẹ̀ àlìjánu tí ń bọ̀ rìn ó ti ṣàlàyé ní tó wà nínú ọkàn rẹ̀ fún torí òun mọ̀ àlìjánu burúkú tí ó tọ́ ti gbàfà fún baba aláwo lájànú títí ẹ̀ ìwọ náà lájànú títí ẹ̀ tí wọ́n bá ti di kèfèrí àjànú títí ẹ̀ náà òun náà yà kèfèrí yọ mọ dọ́là mú yọ mọ sọ kọ̀kọ̀ rẹ fẹ́ ni tí yọ gbà ó wọn làwọn yìí máa ń sọ tó wà nínú ọkàn pé ìtàn wà lọ́kàn mi ní àfáà yẹn sọ wọn máa ń pa àwọn náà ní alikahin wa qala Abul Abbas ibn Taymiyyah afáwọ Abul Abbas ibn Taymiyyah rahmatullahi alayhi al-Arraf wọn ní ẹ̀rí al-Arraf ismun likahin wọn ní orúkọ fún àwọn kahin náà ni àwọn dà papọ̀ wọ́n tẹ́ bá ti rí àrọ́f
káhìn náà lẹ́rí àtẹni tó mọ bí tí nǹkan sọnù sí àtẹni tó sọ pé òun mọ bí tí nǹkan sọnù sí àtẹni tó lóun mọ kọ̀kọ́ tọ́lá nǹkan kan náà ni wọ́n wal munajjim bàbá ní gbogbo àwọn awòràwọ̀ tí wọ́n ń wòràwọ̀ ipò ìràwọ̀ ọlọ́wà lé ní o ọmọ tá a bí lé ní o ọgbọ̀dọ̀ mọ́ pẹ́já ní o òyìn kò gbọ́dọ̀ lọ skú o wọ́n lè já ní kọ́ mọ́ pa àwọn kèfèrí ọ̀rọ̀ ní ayé wọn lọ́rùn ọmọ tó yẹ kó lè ṣe medicine wọ́n sì ra àwọn fún pẹ̀lú igi ìwọ̀ tí wọ́n mọ̀ fi mẹ́jà wọ́n ní ìlàjẹ àwọn ìlàjẹ wọ́n ní ìràwọ̀ tó mú wá ò ní pé kò gbọ́dọ̀ ṣiṣẹ́ tó bá ní ṣe pẹ̀lú mi tábà débi ọ̀rọ̀ ìràwọ̀ á tó máa tẹ̀síwájú jù báyẹn lọ gbogbo ẹni bàbá sẹ́wọ̀n ọ̀dọ̀ àbúrò àbí ní báàbù fún torí àwọn ọ̀daràn ìràwọ̀ wọ́rọ̀mọ́lì bàbá ní gbogbo àwọn tó jẹ́ pé yẹ̀pẹ̀ làwọn máa ń tẹ̀ látara rọ́mùlù náà ń pè ní yẹ̀pẹ̀ yanrìn àbáwọn ní yanrìn yóò kan pákó yóò wá téèpù ẹ̀ létí wọ́n wà lọ lè kó yẹ̀pẹ̀ òkun síbẹ̀ nígbà míì yẹ̀pẹ̀ tó bá mọ́ yóò máa wá máa là á yóò máa yàyàkuyà toró ti yàyàkuyà yóò máa wá dà lọ dà bọ̀ yóò máa dàdàkudà toró nǹkan ti dàdàkudà yóò máa wá máa sọ ohun tí yóò mọ̀ àbí tí ṣètọ́nù ń ṣe kínní tí ń sọ fún lẹ́yìn ìgbà tóun ti fún ṣètọ́nù láwọn ẹ̀tọ́ tiẹ̀ gbogbo ẹni tó bá ti fún ṣètọ́nù ní ẹ̀tọ́ ẹ̀ ṣètọ́nù máa ṣòfófó fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìtọ́lọ́mù bá fẹ́ bẹ́ẹ̀ pé Fatima ló kọ ìyá ẹ̀ ìwọ gbé ìlú wọ̀ ìyá yín Fatima níjẹ́ òní bẹ́ẹ̀ ni sà torí pé àlìjánu òun ti wá information lọ lọ́dọ̀ àwọn àlìjánu ẹgbẹ́ ẹ̀ tí wọ́n wà nílùú tí arákùnrin yẹn ń gbé pé Abdulkarim tí ọmọ tí kò nú ẹ̀sìn ọmọ tí wá sí ìlú àwọn ẹ̀yin tí ìlú wọn lẹ́yìn ń gbé ẹ̀yin ọ̀rẹ́ mi àlìjánu kí ló kọ ìyá ẹ̀ àbí wà tọ́lọ̀ ní kọ̀tẹ́ tó máa kọ̀kọ̀ bóòlù ẹnì kó sì máa sọ ṣé máa ń takora wọn ni aláàlọ́ nìkan lòún mọ̀ ẹnìkan sì sọ ẹ wá lọ́ọ́ máa kọ̀kọ̀ ẹ wá ní ọmọ kọ̀kọ̀ kọ̀ mọ́ wọ́n sọ fún ni bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà ni máa ń dẹ tíráàpù fún ẹni tí ojú rẹ̀ bá gbébì kan wọ́n ní ọ̀rẹ́ mi kan ń bọ̀ láti Côte d'Ivoire bàbá ń bọ̀ tó bá ti dé nǹkan báyìí ni ẹ sọ lù ú tẹ́ bá ti sọ lù ú kò jẹ́ jiyàn bàbá oníjìbìtì tó wà ní Nàìjíríà tá ń pè ní sẹ́wọ̀n náà oníwọ̀n ti ka mọ́wọ́ ń dé báyìí ọmọ gbé sí ni yóò wá pè ọ̀rẹ́ ẹ̀ ní Côte d'Ivoire pé afágbà sẹ́wọ̀n yẹn gbogbo sórí ayé òun ní sọ yóò ní sẹ́bi mo sọ fún ọ pé mo sọ fún ọ yìí pé afáyẹn rí náà gan àwọn méjèèjì jọ ń ṣe kí ni yuhi ba'duhum ila ba'din sukhrufal qawli ghurura ọlọ́run sọ ní al-Qur'an al-Karim ọlọ́run láwọn àlìjànú pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn àwọn ẹni èṣù àtàwọn ọmọ èṣù wọ́n máa ń pass information fúnra wọn yuhi ba'duhum ila ba'd sukhrufal qawli ghurura ọlọ́run bá ní àmọ́ ìrọ́ náà lọ́pọ̀ jù mẹ́ àmọ́ òdodo wà mẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tọ́jú pé àwọn àlìjànú jí gbọ́ tí wọ́n ṣàlàyé fún wa ilé ìpẹ́ yẹn arọ́màlún ni wọ́n ń pè wọ́n arọ́màlún ni wọ́n ń pè gbogbo àwọn tí wọ́n bá ń lo rọ́mùl àwọn tí wọ́n ń da yẹ̀pẹ̀ nínú àwọn afá ó kéré nínú ilé kí ó ń lẹ̀ Yorùbá tí wọ́n yé kọ́ yẹ̀pẹ̀ wíwò mbẹ́ ìmísì ni wọ́n ní kọ́ ní kíláàsì yóò ní tẹ́ bá di ìrọ̀lẹ́ ẹ wá rí mi ńlẹ̀ ní tágbàlagbà fi ń jẹ̀kọ́ oye abẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ àwọn sàlàyé fún yín tó bí jẹ́ kó tó bá ti jáde lé kí ọdún mẹ́rin yẹn bí bá ti pẹ́ tó lọ́n bá sànú ìhìn àkọ́kọ́ oníṣẹ́ tí wọ́n máa kọ́kọ́ ní òun náà ní igba yẹ̀pẹ̀ láti máa tẹ yẹ̀pẹ̀ láti máa parọ́ fún àwọn èèyàn láti máa dá wàhálà alẹ́ sínú ayé àwọn èèyàn bàbá ní wànáwìhìn àwọn mìíràn tó ń lò mìíràn yàtọ̀ sí yẹ̀pẹ̀ mimma yatakallamu fi ma'rifatil umur bi hadhihi turuq ní àwọn tó jẹ́ pé wọ́n ní àwọn oríṣiríṣi àwọn ọ̀nà tí wọ́n fi ń ṣe kíni
tí wọ́n fi láwọn mọ ìkọ̀kọ̀ àwọn míì ò mọ̀ ní àlìjànú yẹn àwọn iṣẹ́ burúkú yẹn wọ́n ti ṣe sẹ́ńkùlé tó bá ti dàsìkò táwọn yẹn wọlé wá bàbá wa béèrè lọ lábẹ́ aṣọ wípé ọ̀sán yìí kí ló ní í ṣe wọ́n yóò ní àwọn ọmọ ọkùnjọ́ méje o ní wọ́n bá fẹ́ kú ńkọ́ ní wọ́n bá fẹ́ kú kán lọ lè mú màálù kán lọ lè mú kíní báyìí nǹkan báyìí wọ́n ní sọ gbọ́ ẹgbọ́n tó sàn yẹn sọ ọ̀sán yẹn àlìjànú ní àwọn ìyẹn tó àlìjànú ń dá lóhùn yẹn àwọn gan wọ́n ti di kèfèrí níwájú àlìjànú yẹn kó tó máa tẹ̀lé wọn kó tó máa jíṣẹ́ fún wọn kó tó máa ràn wọ́n lọ́wọ́ ẹnìkan ò lè bẹ àlìjànú ń sẹ́ àfi kó tó kọ́kọ́ kó ní Islam bó ṣe kó ní Islam yẹn gangan ni àsìfẹ́ǹtì àlìjànú lára ẹ̀ nígbà tó di kèfèrí ń sìn àjọ wọn náà ni àbí ọ̀yà kí lọ́wọ́ fẹ́ wọ́n mọ̀ wá sọ ìtọ́lọ̀ máa fẹ́ ń bẹ̀ ìmísì ní kò kí ṣe ọ̀sán yìí original pipe ni pipe táwọn plumbers máa ń lò yẹn wọ́n rí láti ẹ̀kùnlé wá sínú yàrá bàbá àwọn yẹn ti ya olórí burúkú lẹ̀ Yorùbá yóò wá ní ọ̀daràn kan nínú àwọn ọmọ rẹ̀ kọ́ ọmọ lọ́lẹ̀ fọhùn lẹ́yìn òun ni wọ́n máa wá máa sọ ntọ́pamọ́ fún ẹni tó wá bàbá olówó yẹn òun ní mọ̀ pé trap ni wọ́n gba màlúù wọ́n gbowó ẹ̀ wọ́n tún sàṣe wọ́n tún gbé ara ẹ̀ síra kò ní rògùn ara ẹ̀ yẹn àbí tí wọ́n bá fún lẹ́rọ rẹ̀ gbogbo àwọn tí wọ́n máa ń káàkiri àgbà ọlọ́run ti ní wàhálà ayọ̀ fúnlẹ̀ ọ̀sà ìrọ̀ ọlọ́run ní gbogbo àwọn ológun àtàwọn tí wọ́n lọ lè ṣe wọn ní jèrè bó lè yẹn tó jèrè ń di ogun ọlọ́run bá aláàkọ́mọ́sá ìsọ́ ní kọ̀ọ̀kan wa ń bẹ̀ وقال ابن عباس رضي الله عنهما في قوم يكتبون أباجاد bàbá wa Ibn Abbas àwọn tó ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí wọ́n ń bẹ lásìkò wọn wọ́n láwọn yẹn àwọn máa ń kọ abajadin nítorí pé abajadin abajada yìí wọ́n máa kọ kalẹ̀ wa yanzuruna fi nujum tí wọ́n ti wá kọ kalẹ̀ tí wọ́n máa wò ìràwọ̀ tó bá wà ní òkè sánmà nígbà wọn ìmọ̀ yẹn kìrìsìtẹ́nì nìkan lọ́kọ́ wọn àlùjànnú náà ló ń ṣàlàyé gbogbo ẹ̀ fún wọn o ìgbé tẹ́nìkan bá ti wá bá yín tẹ́ bá ti là nǹkan báyìí sílẹ̀ tó bá ti ṣe déédéé ìràwọ̀ kan tó wà ń sánmà orí rẹ̀ ó burú nìyẹn. abàjádà nípìnlẹ̀ oyé èmi ń bẹ tí ẹ̀sìn faramọ́ èmi ń bẹ tẹ́sìn ò faramọ́ èyí tẹ́sìn faramọ́ lèyí tí wọ́n so papọ̀ mọ́ ìràwọ̀ tó wà lókè tí wọ́n fi ń darí kí ní ó ṣẹlẹ̀ sí ọmọ èèyàn tó wà lọ́dọ̀ wọn tí wọ́n la ìlà yẹn síwájú ẹ̀ wọ́n máa wá sọ pé yarbutuna ma yaktubun bisẹ́rì nujum wa harakatiha ní tí wọ́n là kalẹ̀ yẹ abàjádà tí wọ́n là kalẹ̀ yẹ àwọn alif ba jim ó ti wá ní ìtumọ̀ kọ̀ọ̀kan nínú nọ́mbà alif lápèjúwe oyé 1 ni ba lápèjúwe 2 jim tá àkọ́kàn o jim oni number 3 oye dal oni number 4 ha oni number 5 ọmọ ya mi wọ́n wá kọ kalẹ̀ bẹ́ẹ̀ tó máa kọ kalẹ̀ ẹni tó bá wá sọ́dọ̀ wọn wọ́n wá béèrè pé ìgbà wọn ni wọ́n bí ọ oníjọba yìí wọ́n sọ àkọ́kọ́ kókọ yẹn kalẹ̀ nínú abàjádà yẹn wọ́n wá wókè pé ìràwọ̀ báyìí ló wà lókè ìràwọ̀ tí ń tanná bó ṣe wà yín olókìkí ni ọlá yìí nígbà wọn ya àbàjádà tẹnìkejì ìràwọ̀ tí ó tanná púpọ̀ ni wọ́n rí nígbà sọ ma pé ó tanná láàárọ̀ ó paná lọ́sàn yóò dáa fún ọ láàárọ̀ àmọ́ lọ́sàn kò ní dáa fún ọmọ yóò wá ní bàbá kí láwa ṣe sí ìwé tọrọ wà nìyẹn ani dekabai ẹ dákun sọ yẹ káwọn yẹ kó wọn ṣíṣì láyé táwọn yìí wàláyé kò yẹ káwọn wà láyé lábẹ́ ìjọba ìsìn wọn máa pa àwọn lọ́kọ̀ọ̀kan torí ìdààmú tí wọ́n kó balẹ̀ ayé kò kí ṣe ìdààmú kékeré wọ́n gba dúkìá ẹlòmíì bílọ́níà ó sì di tálíkà àyùmáyé ẹlòmíì tó jẹ́ pé ó lè pààyà ẹ̀ látara gbọ́kúgbọ́ tọ́gbọ́ àmọ́ ẹlòmíì tó kọ̀yàwó ẹ̀ lẹ̀
látara gbọ́kúgbọ́ pé ìràwọ̀ rẹ fẹ́ tàn àwọn tí abàjádà ń sọ fún wa ní pé arábìnrin burúkú kan bẹ ní àwọn ìyàwó tó fẹ́ òun ni ó jẹ́ kí ìràwọ̀ yọ tàn bọ́ọ̀ bá sì lé lọ lọ́ba lé tọmọtọmọ làwọn ọmọ bá kẹ́yìn sí bàbá wọn nìkan fámìlì bá dàrú. irú abàjádà eléyìí gbogbo ẹni tó bá ní òun fi ń wọṣẹ́ fáwọn èèyàn kèfèrí ni ìsọ̀n tí ó mọ̀ kò mọ ìràwọ̀ kankan kò mọ tí ó ṣẹlẹ̀ sẹ́nì kankan lọ́jọ́ ayé irọ́ ní pa pẹ̀lú tí fi ń wọn ara wọn yẹn tí fi ń ṣe déédéé ara wọn tí fi ń darí ara wọn yẹn tí ó mọ̀ ní tójú bọ̀. àwọn ní abàjáde yìí náà wọ́n pọ̀ nílùú Cairo wọ́n pọ̀ ní fásì wọ́n pọ̀ ní gbogbo àwọn ìlú Áfíríkà bí wọ́n bẹ lọ́dọ̀ wọn bí náà èmi náà ti ń gbà tá a wà ní kéékèèké nínú àwọn nǹkan tí àwọn tó bá mọṣẹ́ wò láàrin wa tán jẹ́ àwọn àgbà wa àyè abàjáde wà ń bẹ̀ tí wọ́n máa ń lò abàjáde àwázi nígbà késùn náà tó mọ̀ pé orí ibu ni bọ̀dé abàjáde yìí tó dáa òun náà ni pé àwọn èyí tó jẹ́ pé wọ́n fi ń sóhun kà lásán wọ́n kọ bájà ó ti yé bá pẹ̀lú jim ó di mélòó aníbà ní 2 àbí jim ní 3 ó di mélòó jẹ́mọ́ ó di kíni ó di haha torí haha ní 5 tọ́jú pé wọ́n fi yẹn ṣe ìṣirò nígbà tí wọ́n fẹ́ dákọ̀ 1 2 3 4 5 wọ́n dákọ̀ abajadalha ó ti yé arafi kọ̀ọ̀kan ti ní nọ́mbà tí ó ń jẹ́ nọ́mbà kọ̀ọ̀kan ti ní arafi tí ń jẹ́ nínú abajada eléyìí kò sí nǹkan tó burú nù yẹ ipe dákun bá mi ra chinchin bá wa chinchin mélòó ni ẹ jẹ mọ́ chinchin méjì bí mo ṣe wáyé tí mo lágbára mo fẹ́ fẹ́yàwó jim kí ni tó mọ́lẹ̀ ẹ fẹ́ fẹ́yàwó mẹ́ta dákùtù ọlọ́wọ́n ọba a máa dé padà o lẹ́yìn ọjọ́ ha lẹ́yìn ọjọ́ dal lẹ́yìn ọjọ́ dal lẹ́yìn ọjọ́ mẹ́rin ẹ mọ̀ bí indices táwọn ní mathematics náà máa ń ṣe yẹn tó mọ̀ ní z wọ́n lé ní 29 ẹ sábà bẹ́ẹ̀ sì máa ń sọ àwọn kìnìyẹ tọ́jú pé nọ́mbà kọ̀ọ̀kan ti ní orúkọ tá à ń pè nínú alphabet tẹ́yìn bá ń fi yẹn tí ń fi ń tajà àbí ń fi ń ka nọ́mbà àárín tó burú nù abàjáde yẹn ló fi jẹ́ pé ńgbà míì tí tán bá ní nǹkan báyìí nínú kéwú wọ́n wà kọ alif ọ̀ya wọ́n kà hadith kan tán wọ́n irshadatul hadith àwọn àǹfààní tó jẹ́ pé àwọn máa ń jẹ níbi hadith yìí wọ́n kọ alif wọ́n kọ àǹfààní yẹn wọ́n kọ bá wọ́n kọ àǹfààní yẹn kí ni wọ́n máa kọ lẹ́yìn rẹ̀ jama jim number 3 tọ́wádé pé ìyẹn lèyàn ń lò fún abàjádà yẹn kò kí ṣẹbọ àmọ́ ajá abàjádà tá a lọ́ mọ́ ìràwọ̀ sánmà baba Ibn Abbas àwọn ní fi qawmi yaktubuna abajad àwọn ọkọ̀ abàjádà tí wọ́n kalẹ̀ wa yanzuruna fin nujum wọ́n wá wo ìràwọ̀ lókè wọ́n wá fi lọ́ mọ́ra wọ́n mọ̀ wá sọ tí yọ ṣẹlẹ̀ lọ́la eléyìí baba ní òun náà ti wà ń bẹ̀ ma ara man fa'ala dhalika lahu inda Allahi min khalaq baba Ibn Abbas ní kò sẹ́ni kan tí wọ́n máa lọ abàjádà mọ́ ìràwọ̀ sánmà tí wọ́n máa fi sọ tí ó ṣẹlẹ̀ fún ọmọ èèyàn àbí kó jẹ́ pé kò ní sí nǹkan kan tí ó dé bá lọ́dọ̀ Ọlọ́run jọ́ kíyámà gbogbo sẹ́ẹ̀rì ló ti parẹ́ torí pé ṣíríkì kúfùrù kọ́lọ́mọ bá aláàkọ́ mọ́ sí wá ní ẹni tí ń wọṣẹ́ o kó sì máa fa àwọn náà sínú àwọn tí wọ́n máa lọ lè wọṣẹ́ ọlágbára Ọlọ́run bá wa. àwọn àlùfáà wa wọ́n ní baba Sheikh Muhammad Abdul Wahab wọ́n ní báàbù ma jaa fi nushra wọ́n ní báàbù eléyìí tá a fẹ́ bọ́ sí òun náà ní báàbù nushra ìjẹ́ pé nushra òun náà alhal halu sihiri bi sihiri aw halu sihiri bi ruqya bi du'a ìtúdè ni wọ́n pè ní nushra wọ́n ti sàṣìyàn àbí àwa fẹ́ túlẹ̀ nínú ìdè torí pé àṣàṣì
ìkọlù ṣètọ́n ni tí wọ́n bá ní wọ́n ṣàṣẹ lágbájá oyè kọ́mọ́dìde lérí ààrẹ àwọn ṣètọ́n ni wọ́n dè mọ́lẹ̀ nusrọ̀ ni pé káfẹ́ túlẹ̀ ó wá pín sí méjì nínú sharia nínú akida nínú tawhid ó pín sí méjì an-nusratul muharrama nusra yìí tí ó jẹ́ haram agbọ́dọ̀ lò àti an-nusratul mashru'iyya an-nusratu àti an-nusratu al-mashru'a ìtúdè tó yí ọba sharia mu nílẹ̀ Yorùbá gbogbo àlà máa ń gbọ́ pé wọ́n dè mọ́lẹ̀ ni wọ́n máa ń dèyàn lóòótọ́ wọ́n kàn mọ́lẹ̀ ni wọ́n máa ń kàn yàn mọ́lẹ̀ lóòótọ́ nípasẹ̀ àwọn àlùjànnú náà ni wọ́n wà ní ìtúsílẹ̀ àbí ká ní túdè yẹn gbẹ́rẹ́ rẹ̀ wà túdè yẹn ọṣẹ rẹ̀ wà túdè yẹn wíwẹ̀ omi tí wọ́n fi ń wẹ̀ wọ́n wà olóróró wà. túdè yẹn ìmí wọ́n mú lódò wọ́n lọ lè ṣá ní kankan wọ́n nítorí pé wọ́n fẹ́ tu látijọ́ ìjọ yìí kò ríyàwó látijọ́ ìjọ yìí kò rọ́kọ nígbà míì wọn ni wọ́n fẹ́ wẹ òsìkò ní ààrẹ wọ́n sàfẹ́ túlẹ̀ bóyá nínú ààrẹ àbí nínú àṣàṣì tí ó di ààrẹ sí la. an Jabiri anna Rasulullah sallallahu alaihi wasallam látọ̀dọ̀ àwọn afáwà Jabiri wọ́n là nàbẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam su'ila àni nusra wọ́n bí ànábì yìí pé ǹjẹ́ alẹ́ máa túdè fi wọ́n dé yàmálẹ̀ ọmọ ìyá mi kọ́lọ́mọ́sá sọ wa níbi masol jinn tí ṣètọ́n bá rọ́ọ̀lù yàn ní wọ́n pè ní masol tí wọ́n bá rán àṣàṣì sí yàn ní wọ́n pè ní sehre gbogbo ẹ̀ pátápátá èṣù náà ní bá rìn àwọn sẹ́rù yẹn wá pọ̀ rẹpẹtẹ èyí tó jẹ́ èyí tí wọ́n máa ń lọ wọ́n bá ti lọ ń porúkọ yẹn sí ìdí wọ́n fẹ́ kọ́ ṣẹlẹ̀ tọ́lọ́n bá fẹ́ àlùjànnú náà lè mú nǹkan ọ̀hún sẹ̀ ìmí bẹ́ẹ̀ tó jẹ́ pé takhayil ni ọ̀tọ̀ ní tó wà nílẹ̀ ọ̀tọ̀ ní tó máa rí ọkàn kórìíra ìyàwó ẹ̀ ọkàn kórìíra ọkọ ẹ̀ ó lè máa nífẹ̀ẹ́ rẹ̀ kó tó rí o tó bá ti fojú kàn án yóò yí padà lójú ẹ̀ yóò kàn pòṣe jáde ni ibi wọn ló ń pè mí bọ́lọ́mbọ wa ń sin pé kí n bá ọ dáná kalẹ̀ ọlọ́wọ̀n jẹ́ mọ́jọ́ o get out Allahu akbar ń ṣẹlẹ̀ sí ọkùnrin ń ṣẹlẹ̀ sóbìnrin kí àlìjànú kí ó mú yàn mọ́lẹ̀ ó lè jẹ́ lérí ẹ̀ṣẹ̀ burúkú kan tí wọ́n dá mọ̀ pé ẹ̀ṣẹ̀ yóò dá yóò kàn máa wù ọ́ láti ṣe tó ṣe mọ̀ pé tọ́ba yẹn lè dáwọ́lé orí ibú lọ́wọ́ mẹ́ tọ́ba tètè múra síra rẹ̀ ó padà ṣe. bọ́tí tí bàbá ń lọ ni pé ẹni tí wọ́n ti sàṣí tó ti kọ̀nfàmù pé àṣàṣì ló mú àbá rí àpẹẹrẹ àṣàṣì lára ẹ̀ wọ́n bi ànábì pé bóòlù àṣeṣe àwọn èèyàn bẹ́ẹ̀ lù tí wọ́n ń pariwo pé túdé wà faqala ànábì ní hiya min amali shaitan ànábì ní iṣẹ́ èṣù ni o túdé tí wọ́n ń pariwo yẹn iṣẹ́ kíni iṣẹ́ èṣù ni o rawahu ahmad bisanadin jayyid wa qala tu'ila ahmadu anha faqala ibn mas'ud yakrahu hadha kullahu nígbà wọn bi imam ahmad nípa nusra oníbìnrin Mas'ud sọ pé yakrahu hadha kullahu anabi kọ̀ gbogbo ẹ̀ anabi kọ̀ gbogbo ntí ń jẹ́ túdé tọ́ nínú ọ̀rọ̀ méjì tá a sọ yìí ó jẹ́ òye wáyé pé túdé yẹn kí ni rìfà sí jama ẹni rìfà sí túdé tó bá jẹ́ ìlànà ẹbọ ká máa fo oògùn ká máa fi tú oògùn ká máa fàṣàṣì ká máa fi mú àṣàṣì kò lára èèyàn wọ́n lágbájá yìí wọ́n rán nǹkan lù wọ́n ní pẹ́pẹ́yẹ ni wọ́n fi ṣiṣẹ́ yẹn ìwọ náà wà lọ lè mú àdán ìwọ náà wà fi ṣiṣẹ́ tiẹ̀ náà ọ wá ní oògùn là á fi ṣe kínní oògùn là á fi pàdé oògùn agbára èṣù là á fi pàdé agbára èṣù ànábì ní iṣẹ́ ṣètọ́n ni ọwọ́ ti tẹ̀ wọ́n náà ṣètọ́n ti ṣe kínní ṣètọ́n ti mú wọn náà. àwọn èèyàn wọ́n ràn kan sí ọ ìwọ náà wà lọ fẹ́ gbẹ̀san
àbí ìwọ náà wá sọ pé o fẹ́ defend ara rẹ ní tí wọ́n fi ṣe ọlá yẹn o fẹ́ mú kú ìwọ náà tó wá lọ lè sóògùn o wá ń fi èṣù ẹ fi ń bẹ èṣù. ẹni bá sì ti nígbàgbọ́ nípa nusrọ̀ yìí òun náà ti di káfíìrì torí pé bí ó bá gbàgbọ́ kò ní wá gbára lọ́dọ̀ wọn. وفي البخاري عن قتادة قلت لابن المسيب رجل به طب wọ́n ní ó wà ní Bukhari látọ̀dọ̀ àfáwà Qatada ó lóun sọ fún àfáwà Ibn Musayyib ó ní arákùnrin kan tibbun aw yukhadhu an imra'atihi bihi tibb àṣàṣì wà lára ẹ̀ yukhadhu an imra'atihi aw yukhadhu an imra'atihi àbí ẹni yìí wọ́n pa á lábẹ́ ọ̀jẹ̀ kọ́ ráyè dọ́dọ̀ ìyàwó ẹ̀ tó bá ti fẹ́ dé ọ̀dọ̀ ìyàwó rẹ̀ yóò múná lọ wọ́n pa á lábẹ́ yóò xató animorati à ń sọ̀rọ̀ Qatada àwọn tábìyìn tí wọ́n rí àwọn tó rí àwọn sàábé sẹ́ni pé nǹkan tí ń bẹ tipẹ́ tọ́ Ọlọ́run bẹ́ẹ̀ òun sọ fún Ibn Musayyib pé ẹnìkan ni wọ́n máa pa lábẹ́ wọn ò jẹ́ ọlọ́dọ̀ ìyàwó rẹ̀ dé ayuhallu anhu aw yunshar sáàlẹ̀ túlẹ̀ pẹ̀lú túdé qala la ba'sa bi oníbùn Musayyib sọ pé kò sí tó burú bẹ́ẹ̀ kéèyàn ó lo túdé innama yuriduna bihi al-islaha ṣé bí wọ́n fẹ́ ṣe kíni ṣé bí wọ́n fẹ́ ṣàtúnṣe ni wa amma ma yanfa'u falam yunha anhu tó bá ti ṣàǹfààní a ní kọ́ ipe kámọ́sì àwọn àlùfáà wa ní ọ̀rọ̀ tí tábìín sọ yẹn Ibn Musayyib ọ̀rọ̀ tí ń sọ yẹn kí ni rí fáàsì pẹ̀lú túdé tiẹ̀ gẹ́gẹ́ bí onímánì tó gbẹ̀yìn àwọn sábẹ́ ìtọ́gbà lérò pẹ̀lú túdé tó ń rí fáàsì òun náà ni ar-ruqya ash-shar'iyya ruqya àti àdúà ta'awidhat àwọn àdúà tá a máa fi ń wàsọ̀kù níbi aburú tá a máa ń kà tí àlìjànú tó wà lára yẹn tí ó fi sákò ń bẹ̀ tí ìnira tó wà lára yẹn tí ó fi sákò ń bẹ̀ àwọn tí wọ́n bá wá gbàgbọ́ yẹ̀sì wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn lérí pé kọ́dà tábì kan náà àwọn tó rí sábẹ́ oníkò burú kéèyàn máa túdé pẹ̀lú gbogbo nǹkan. waruwiya anil Hasan wọ́n ní àfáwà al-Hasan al-Basri annahu qala àgbà àwọn tábì ọlọ́sọ pé la yahillu as-sihra illa sahirun ẹnìkan ò ní máa tú ìdè lọ́dọ̀ ẹni tá a sàsí pẹ̀lú àsàsí àfikún náà jẹ́ alásàsí àgbà tí wọn náà ti ń lo irinṣẹ́ táwọn ń lò definitely wọn náà ti di ara wọn náà ti di káfíìrì ọ̀rọ̀ Ibn Musayyib yẹn àwọn fún jálàbí tí wọ́n bá ti gbá mú jàǹ pé túdé oríṣi mélòó lọ́wọ́ jẹ́ ń ṣe jàmọ́ oríṣi méjì èyí tó ní í ṣe pẹ̀lú ká máa fi sùtú èsù kúò àfi ká máa fi àdúrà ká máa fi lé èsù kúò lára yẹn ẹni tí ojú burúkú bá wò tí ọmọ ti ń ṣe mọ́ ti ń sùn ó lè sunjọ́ mẹ́ta tí ò ní jẹun yóò sì máa sùn àwọn sẹ́rù burúkú ni òròjú ń bẹ kò gbogbo bí jọba ti dáa fún kò ní lọ àṣehìrò ni sírù èyí tẹ́ fi pààyàn lábẹ́ wà èyí tẹ́ fi yàyàn wèrè wà gbogbo ẹni tí tọ́wájà sàsí nọ́ṣọ́rọ̀ tá a lò òun náà ni an-nushratu ash-shar'iyya èyí tó jẹ́ ti sẹ̀ríà òun náà làdúà qala Ibn al-Qayyim àfa Ibn al-Qayyim sọ pé an-nushratu hallu sihri anil mashhur nítorí pé nọ́ṣọ́rọ̀ tí ọ̀dà òun ni ká máa fi dán ká máa fi tú idán kó lára ẹni tí wọ́n sá dán sí qala Ibn al-Qayyim àfa Ibn al-Qayyim sọ pé an-nushratu ìmá tú idán hallu sihri anil mashhur òun náà ni ká máa tú idán kó lára ẹni tí wọ́n padà fún ká máa tú àṣàṣì kó lára ẹni tí wọ́n ṣàṣì wọ́yà naw'an wọ́n ní ọwọ́ pín sí méjì o ahaduhuma alákọ̀ọ́kọ́ ń bẹ̀ hallu sihri bi sihri mithlihi ká máa fi oògùn ká máa fi tú oògùn kó lára ká máa fi idán tú idán kó lára ká máa fi oògùn tú oògùn kó lára alákọ̀ọ́kọ́ nìyẹn wa huwa alladhi min amali shaitan wọ́n lòun ní iṣẹ́ èṣù tá ànábìrin fàásì níbi
àdìsí ta kà síwájú wa alayhi yuhmalu qawlu al-Hasan wọ́n ní ọ̀rọ̀ àfa al-Hasan al-Basri ta sọ́nsìn wọ́n ní eré ẹ̀ náà lágbóhùn náà lélẹ́rí ipe ẹnìkan ò ní máa fi oògùn tú oògùn àfi kó náà jẹ́ ológun. fayataqarrabu an-nashiru wal-muntashiru ila shaitan wọ́n ní ẹni tí ó bá wọn ṣaagun yẹn àtẹni tí wọ́n fẹ́ ṣàǹtorí ẹ̀ àwọn méjèèjì wọ́n jọ ń súnmọ́ shaitan ni wọ́n jọ ń wá súnmọ́ lọ́dọ̀ shaitan bima yuhib gbogbo tí shaitan fẹ́ ni wọ́n ṣe. bàbá yẹn sọ pé ọ̀fẹ́ ká túdé ọ̀yá wa lọ lè ra aláǹgbá wa tòun náà bá sáré ọba lọ lè ra àti bàbá àtẹni tó lè ra aláǹgbá àwọn méjèèjì wọ́n jọ ń súnmọ́ shaitan pẹ̀lú nǹkan tí shaitan fẹ́ fayubtilu amalahu anil masuhur wọ́n ní tó bá ti ṣe bẹ́ẹ̀ àwọn bá ba sẹ́yìn náà jẹ́ wọ́n lé léyìí kódà nínú sharia islam. wathani ẹlẹ́ẹ̀kejì anushratu birruqya òun náà ní nusra tó jẹ́ pé à ń ṣe pẹ̀lú ruqya ká máa ṣe ruqya fún yàn ẹni tí ìdè shaitan bá wà lára ẹ̀ bóyá ìtọ́jẹ́ tàṣà sí ni àbí ìtọ́jẹ́ ìkọlù shaitan tí wọ́n pè ní mas tí masu yẹn bá ti dé ìwọ náà mọ̀ pé masu shaitan ti dé ẹni kankan ṣàṣẹ ọ àlìjánu gan lọ́kọlù ẹ bóyá wọn máa kàṣíkàdù tó bóyá òyìn fọ́ọ̀fù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kan tàlìjánu wa rọ́ọ̀lù ọ wọ́n ní tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nọ́ṣọ̀rọ̀ tí yẹn fi tura rẹ̀ lẹ̀ àbí wọn náà rí i pé ọ̀nà màmá pé bó ṣe yẹ kó rí kọ́ yìí èròkèrò yìí pọ̀ depression àwọn nǹkan kí nǹkan ti kọjá nínú ọkàn yẹn nǹkan ti dé nìyẹn wọ́n ní rúkìá ni kò ṣe mọ̀ pé káfà kan tó mú nǹkan kan tó fi kọ́rùn àbí bàbá kan fún un nígbẹ́rẹ́ kan tó tún sá ó tó fẹ́ fi wàhálà kún wàhálà nìyẹn nusratu shar'iyya ni kò lò ó dàní rúkìá wa ta'awudhat àtàwọn àdúrà tó ní a'udhu nù wal adwiyati àbí pẹ̀lú àwọn oògùn lílò sẹ́rí bí oògùn lílò yẹn iṣẹ́ ń bẹ́ẹ̀ ìyẹn ní sihiru àbí wọ́n wá ní kó lóògùn ìtumọ̀ ni pé wàhálà tí ṣètọ́n ti dálẹ̀ sínú ayé ẹ̀ òun náà ni kó máa sùn àbí bẹ́ẹ̀ sì kọ́kọ́ àbí kó máa rọrùn sùn wàhálà tí ṣètọ́n ti dálẹ̀ sínú ayé ẹ̀ ni kó máa rọrùn sùn àwa fún ní oògùn oorun pẹ̀lú abátú sọ̀dá àti mílíkì àbí abátú sọ̀dá tó jẹ́ liquid oní oil àwa mix pẹ̀lú milk wọ́n pe abátú sọ̀dá kan wọ́n pè ní miracle ni wọ́n porúkọ ẹ̀ kò ju tíntín lọ báyìí jama bí èèyàn bá rọrùn sùn ọlọ́mọ lóun sábàbí dáadáa tó bá rọrùn sùn ọ̀dà láti bu spoon kan sínú kọ́ọ̀bù ó fi mílíkì sí pẹ̀lú omi gbóná pẹ̀lú oyin ọ̀dà sára ó ní tí ìmú tán tó ti máa tó gbé ó mú tán báyìí ọlọ́lẹ̀ sùn ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ torí abátò sọ̀dá yẹn náà ó dájúra wọn lọ àwọn fèkì wà òríjìnà wà ọlọ́run kó ṣàánú àwọn èèyàn irú ẹni tí kò rọrùn sùn yìí náà fún lábátò sọ̀dá ọwọ́ ń sùn sẹ́mọ̀ pé a fi ran àdúrà lọ́wọ́ torí pé àṣàṣì ti dá àrùn kan lẹ̀ sínú ara àwa fi oògùn yẹn ṣe kínní a fi tírìtì ẹ̀ àbí rí fífọ́ àmọ́ngbà míì tí ẹ bá fàdúrà kún ó lè mú nǹkan yẹn kọ́ mọ́ ṣiṣẹ́ tó bá jẹ́ pé àjàdú yẹn sì wà ń bẹ̀ tí sì ń operate àmọ́ ti dá wàhálà lẹ́ o ti lọ wàhálà tó dálẹ̀ yẹn ẹ lè lo medicine fún láti fi kí ọ̀rẹ́ wọ́n fi ní wàhálà adìwòyà kì í ṣe pé èèyàn máa lọ lè wá àwọn òróró du Yunus ṣàyàtì káàkiri àwọn ọmọ ìyá kan bẹ́ẹ̀ sìn táwọn ń ta káàkiri wọ́n wá ya àlìjànú sẹ́ra pálí yẹn yọ wá ya nu gbangba báyìí àwọn yóò máa rà tìmùtìmù mo ní àfa àwọn náà ti ń ṣe jálàbí lọ́ndọ́gbọ́n ṣe wọn àfa àtọ̀wọ́n náà tó ní kán wá gba àdí tó ní ẹ̀yọ́nù àwọn ìyá àgbà pé wọ́n sìn lẹ́yìn yàn wọ́n náà ní kó náà wá gbé léyìí kí ṣẹ̀tánù lè ṣe kínní kó lè sìn lẹ́yìn ẹ̀ kíní yàtọ̀ láàrin méjì ọmọ ìyá súnà lọ́lọ́run ṣe jálàbí lòun ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn irú nǹkan bẹ́ẹ̀ sì máa ń tà kéèyàn déwájú jimá kanjọ jimá kọ́ máa sọ pé tó òróró yìí ó àtúndé ni ó àwọn àlùjànnú náà padà lẹ́yìn yẹn ó èso ọ̀dàgbé nínú ayé yẹn ó wọn ò ní kọlu ọlọ́sàn wọn ò ní kọlu olóru bẹ́ẹ̀ yẹn kó tirẹ́là kan àwọn yẹn rà torí àwọn èèyàn sọ ẹ̀mí wọn mọ́ oògùn ju àdúrà lọ kọ́lọ́mọba aláàkọ́mọ́sá ìṣàánú wa wa da'awatil mubaha àtàwọn àdúrà tó lẹ́tọ̀ọ́ wa hadha jaiz irú àwọn àdúrà wo làwọn fi túdé wọ́n náà lè tú fún rẹ̀ ọmọ ìyá mi tí àṣàṣe bá mú ọ ọlọ́mọdé àmọ́ wọ́n náà lè tú fún rẹ̀
tó o bá rí tú oníkàwọn àfa kan ṣe rúkìá Ọlọ́run ni yóò tu òkè sáfà o Allah ni yóò tu nǹkan ẹ̀ torí àfa ti sọ rúkìá nígbà míì náà wọ́n máa ń dèwọ́n náà tọ́jà pé ọ̀tọ̀ ni tó fẹ́ ṣètò níjọ́ máa ṣe kọ̀ṣẹ́ntàlì jẹ́ ní ìkọlù Ọlọ́run bẹ̀rẹ̀ dákọ̀rọ̀ àtẹlẹ Qur'an fasta'idh billahi minash shaitanir rajim Ọlọ́run rẹ̀ ànábì tó bá fẹ́ sí Qur'an tó fẹ́ ka Qur'an èyí tètè wá sọ ń bí aburú èso ọmọ máa kàkà kúkà o ànábì sallallahu alaihi wasallam wa a'udhu bika an yahdurun èyí ń wá sọ àyà Qur'an ibi wọ́n lọ́wọ́ bá sọ mi wọ́n jésù ọkọlù bọ́ mọ́jú wọn dọ́dọ̀ mi o wọ́n ní táwọn máa ń kà inú ìtọ́ ga jù ó náà ni kul huwallahu ahad kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas gbogbo ẹni tó bá wà nínú ìdè ṣaitan tasasi ni o ti abilu ti alijanu ni o wọn lọ́wọ́ bá aláwọ̀ padà yọ ọkọ̀ mbẹ́ sáma kàádé gbogbo gbà lẹ́yìn irun kọ̀ọ̀kan kul huwallahu kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas kó sì máa ka kursi lẹ́yìn irun kọ̀ọ̀kan ànábì ò lè mọ́ka torí kí abilu ṣaitan kọ́ mọ́ bá ṣe kínní nǹkan bá kọlù lẹ́yìn náà tó bá fẹ́ sùn lálẹ́ tẹ́wọ̀ rẹ kó fi atẹ́gùn tí ó ní tọ́ díẹ̀ nú fún ẹ̀ ọwọ́ àka kul huwallahu ahad kul a'udhu birabbil falaq kul a'udhu birabbin nas ọwọ́ àfẹ́ra orí rẹ ojú ọrùn ọwọ́ àtẹsẹ̀ àti ibi tó bá kálára rẹ ọwọ́ àṣìbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ìdí ọmọ tú pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run nígbà tí labid àbí lubaid tí ó mú irun ànábì tó lè fi sínú kọ́ǹpù ìyàrí tí wọ́n fi sínú igi ọ̀pẹ tẹ́lẹ̀ jù sínú odò Zarwan tára ànábì yí padà àwọn màláíkà sọ̀kalẹ̀ Falaki àti Nas ni wọ́n ń kà Falaki àti Nas ẹ̀ mayami tọ́lọ̀ máa ti rán ẹ̀ létí láti máa kà nígbàkigbà Ọlọ́run máa sọ yẹn níbi àbúrò ṣẹ̀tàn tẹ́yìn bá sì kó sínú pápá ṣẹ̀tàn wọ́n máa jáde bẹ́ẹ̀ padà torí ṣẹ̀tàn bá ti mú ọmọlẹ̀ báyìí nígbà míì ò lè mú ọmọlẹ̀ oye tọ́jẹ́ pé ọmọ rẹ̀ rẹ̀ kérò nígbà míì ó fẹ́ wùwàkiwà nígbà míì ọmọ bínú ọkọ̀ máa bínú sáwọn èèyàn nígbà míì yóò máa ṣe ọkọ̀ para rẹ̀ nígbà míì yóò máa ṣe ọkọ̀ pa àyà àwọn èrò kérò tó o bá ń lọ létí omi yóò máa sọ fún ọ pé kí ló dé tó bomi lọ kí ló ń ṣe láti jẹyìn kí ló ń ṣe láti jẹyìn. ìyá kan lọ bọ́lẹ̀ ní orí bíríìjì ní last week ó sì gun orí bíríìjì lọ ó wá dúró síbi etí rẹ̀ téńté yẹn àwọn yẹn wá ń kámẹ́rà rẹ̀ báyìí tó yẹ kẹ́ ẹ sì ti sáré kẹ́ lọ lè dì í mú ìgbà tí ṣe wí ìṣẹ́jú kan ó ti ré bọ́lẹ̀ fún rẹ̀ lọ́ba ṣe pọ̀ nílẹ̀lẹ̀ òun ti lọ nìyẹn ẹni bá parẹ́ yọ wọná lọ́rùn ó kérora tó fi kú ó tún wà lè wọná nídìí bẹ́ẹ̀ mọ́ fẹ́rẹ̀ lẹ́ o ọkọ àtìyàwó ọmọ ẹ má fa àwọn ọmọ yín lẹ́ o ojú ń bẹ o àwọn aláburú ń bẹ àmọ́ tẹ́ ẹ bá ti ń ka Falaki tẹ́ ń ka Nas tẹ́ ń ka kúlọ̀ ọ̀la ọlọ́run máa sọ yín lẹ́yìn ayatul kùrìsì má fi ṣeré ní gbogbo àsìkò rẹ lẹ́yìn ìrun kọ̀ọ̀kan máa ka ṣe máa ka tó bá ti fẹ́ sùn lálẹ́ kọ́lọ̀ ń dáàbò bò níbi aburú òru ẹ̀yọ́ mayami níparí òun ni adhikaru sabah wal masa prayer 27 adhikaru sabah wal masa prayer 27 nínú citadel tó o bá ti wá wàhálà nílé ayé má fi ilẹ̀ ǹjọ́ kan láyìíká tó o bá ti wá problem ẹni tó bá ń wá problem ní máa ń fàṣíkàrù lẹ̀ torí ṣàìtánì pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ibi wọn lágbára dé agbára wọn ó káàkiri ayé ó jẹ gàba lérí ayé agbára Allah nìkan ni ló ju agbára náà lọ. àtikárò sọ́bà alimasa ìkìlọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ Allahu la ilaha illa huwa kìlọ̀ parí ẹ̀ Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run gbogbo ẹni tó bá wà nínú dè oyè ìdè wa o mọ̀ pé ò sí dè o èsù náà àtàwọn ọmọ rẹ̀ náà wọ́n ń dè é ẹni bá wọn ka àtikárò sọ́bà wal masa pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọlọ́run kó nínú dè náà lẹ́yìn náà má gbàgbé láti máa ní la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin ọlọ́run padà yọ ìbànújẹ́ yẹn kó nínú ọkàn rẹ̀ ètí ń bọ̀nú jẹ́ ọlọ́run nígbà tí Yunus tó sọ tán fastajabna lahu wa najjaynahu minal gham ọlọ́run bá ní àṣìláàkó nínú wàhálà kú láti inú omi lẹ́yìn náà wàá mú ìbànújẹ́ kó lọ́kàn ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn náà tí wọn náà bá gbàgbọ́ nínú ọlọ́run ibi tí a bá délé ni a tó máa tẹ̀síwájú ńgbà mí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run abẹ́lẹ́ nínú àánú rẹ̀ Ash-Shaykh Muhammad bin Abdul Wahhab Najidi kọ́lọ́ mọ́tàbà kẹ́ bàbá
àti gbogbo àwọn sahaba àti gbogbo àwọn ẹni rere kọ́lọ́n fà wá náà sínú àwọn alu tawhid kọ́lọ́n mọ́ fi àṣínú àwọn lọ́sà kọ́lọ́n mọ́ fi àṣínú àwọn ẹlẹ́bọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. لا معبود بحق يدعى إلا الواحد وهو الله أخلص أعمالك لله لا تشرك أبدا بالله أفلح من دوما ناجاه في كل الأحوال دعاه وأناب إليه ورجاه فامتلأت بالخير يداه. لا